kò ní dá fẹ́ tó bá sọ pé ọkùnrin bá ẹ̀fọ́ náà. bàbá ẹ má bínú o mo sọ tọ̀wọ̀tọ̀wọ̀ mo sọ tológun pé bẹ́ẹ̀ ṣe ní kò ní í dáa fún wa yẹn bẹ́ẹ̀ náà ni kò wà ní í dáa fẹ́yìn náà. kò sí kẹ̀kẹ́ tó wọ́n padà rẹ̀ ọlọ́run lè gbà wẹ́ irú ọlọ́run lè gbà àdúrà rẹ̀ ọlọ́run lè gbà. ẹ̀yin lọ́lọ́run ò ní gbàdúrà ẹ̀ ẹ̀yin lọ́lọ́run ò ní gbàwẹ̀ torí pé àwa kìrìsìtẹ́nì àti àwa mùsùlùmí àwa ń gbàdúrà àtẹ̀sọ́fọ́ ló ń pé kọ́lọ́run kó gba àwẹ̀ wa kọ́lọ́run kó gba àdúrà wa. kí ni tèyí tẹ́yìn ò bá tiẹ̀ mọ lọ́run ṣe gbàgbé kan jókòó sí. mo sọ́nu fọ́nrán kan tí mo ṣe kọjá pé ohun tó ní kálukú bá nígbàgbọ́ nínú ẹ̀ òun ló máa ṣe. ẹ tún wá sọ́nu fọ́nrán yẹn ẹ sọ pé ògiri lásán ni wọ́n ń sọ̀kò mọ́ ní mẹ́kà wọ́n ò sọ̀kò àṣìtánì kankan kí ni tọ̀dọ̀ yín gangan. tó bá jẹ́ pé ẹni tó sọrú ọ̀rọ̀ yìí kìrìsìtẹ́nì ló sọrú ọ̀rọ̀ yìí ogun máa dìde wàhálà máa ṣẹlẹ̀. tó bá jẹ́ pé àbọ̀rìṣà ló sọrú ọ̀rọ̀ yìí fìtínà máa ṣẹlẹ̀ láàrin àwọn àáfàá àtọmọ oníṣẹ̀ṣe. àwọn tí wọ́n kọlà fún bàbá yìí ṣé kìí ṣe pé wọ́n ti mọ́ wọ abẹ débi tí ò yẹ kọ́ mọ́ wọ abẹ dé lára wọn. Kasnaty ló dẹ̀ ń dá wàhálà alẹ́ bó ṣe ń dá wàhálà alẹ́ láàrin aráàlú bẹ́ẹ̀ náà ló ń dá wàhálà alẹ́ láàrin àwọn olórin gbàgbós lọ́tún lọ́sì ẹ̀ṣẹ̀ lọ́tún ẹ̀ṣẹ̀ lọ́sì kí ló dé Kasnaty. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti wò wá ìkànnì Òkodoro ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá television lórí TikTok Òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí Instagram Òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí YouTube wa Òkodoro ọ̀rọ̀ ní mídíà a sì rọ̀ yín pé kí ẹ má gbàgbé láti tan notification button ní sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde ẹ bá comment ẹ bá like ẹ sì bá pín fọ́nrán wa yìí ojú tẹ̀ fún wa kò kú ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáńlá ayé ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní òkè òkun ẹ ti mọ̀ pé tẹ́ ẹ bá ti rí ìkànnì Òkodoro ọ̀rọ̀ ní mídíà yìí ohun tó jẹ́ kókó ohun tó jẹ́ gbòógì òun náà ni a fẹ́ mú yọ òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí ṣùgbọ́n kí n tó sọ nǹkan kan kí n tó wí nǹkan kan àwọn mùsùlùmí á ní kọ́ tó sọ kẹ́límọ̀ kan ẹ jẹ́ kí a wo fọ́nrán tí arákùnrin tí wọ́n ń pè ní Kasnaty tó lọ ṣe interview fẹ́ nìkan ẹ jẹ́ ká wo fọ́nrán náà ká wá padà sórí ẹ̀ láti wá sọ̀rọ̀ sí fọ́nrán náà lè ẹ bá mi wò. wọ́n ti wọ́n tán o àwọn ẹsẹ̀ nǹkan rẹ̀. àfi ń bọ́lọ̀ ń sọ̀rọ̀ ni. irọ́ ni ó fẹ́ bí padùkọ́ olùmọ̀ pé bí ń pa àwọn kan ní. kò sí kẹ̀kẹ́ tó wọ́n padà rẹ̀ ọlọ́run lè gbà wẹ́ irú ọlọ́run lè gbà àdúrà rẹ̀ ọlọ́run lè gbà ju pé gbogbo tó ń ṣe yẹ fúnra ara kí ni yóò fi ṣe náà. ọlọ́run mà là ń gbàwẹ̀ fún. láéláé ọgbà fún ara rẹ̀ tó sì gbà fún kéré pé kó lè rówó kéré kó lè rí kankan o ó fi kọ́ra nítorí ọ̀sán ni sọ̀rọ̀ àwọn kan tẹ́bi ń pa bébí ṣe ń pa wọ́n nù kó lè ronú pé wàdà ọ̀tán ọlọ́run rẹ̀ ẹlòmíràn ló lọ sí lọ́hùn ó kó ẹ̀pà lọ́dá ni àbí gúgúrú ló ní ó lọ sí kọ̀ọ̀kan rẹ̀ rántí láti ṣe dáadáa. so àwẹ̀ tá à ń gbà báyìí sí akàn. wọ́n gbà fúnra rẹ̀. tó ń ṣe sọ́lọ́run lọ́wọ́. láíláí kò ní dá fẹ́ tó bá sọ pé ọkùnrin bá ẹ̀fọ́ náà. gbogbo èèyàn ẹ̀yin olólùfẹ́ wa ṣé ẹ ti wo fọ́nrán náà ní àkọ́kọ́ mo kọ́ fẹ́ sọ nǹkan kan àwa tí a máa ń ṣe interview fún àwọn èèyàn káàkiri ẹ jẹ́ ká máa worú àwọn èèyàn tí a máa ṣe interview fún àwọn tá a tẹ̀fẹ̀ ṣe interview fún yìí ó yẹ ká máa wo àpẹẹrẹ kan lára wọn ó yẹ ká máa wò pé ǹjẹ́ ṣé tí n bá ṣe interview fẹ́ nìyí ṣé kò ní í sọ̀rọ̀ tó máa tàbùkù tàbí ṣé kò ní í sọ̀rọ̀ tó máa ní nǹkan kan nínú tó máa jẹ́ kó tabalẹ̀
tó máa jẹ́ kí ó taba oko. Arákùnrin Kasnaty òun ló lọ ṣe interview fún bàbá kan. Ẹ wá gbọ́ nǹkan tí bàbá yẹn sọ nú ẹ̀ nígbà tí wọ́n bi wọ́n léèrè pé ṣé ó ń gbààwẹ̀. wọ́n ti wọ́n tán o àwẹ̀ ṣe nǹkan rẹ̀. a fi ń bọ́lọ̀ ń sọ̀rọ̀ ni. irọ́ ni ó fẹ́ bí padùkọ́ ni wọ́n pẹ́ bí pa àwọn kan ni. Àwẹ̀ ò jẹ́ nǹkan kan. Gbogbo àwọn tí wọ́n ń gbààwẹ̀ ṣé Ọlọ́run ló ń gbà fún ni. Gbogbo àwọn tó ń gbàdúrà ṣé Ọlọ́run ló ń gbà fún ni. Mo wá fi àkókò yìí mo wá fi wá dá padà fún bàbá yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe pé. kò ní dáa fẹ́ni tó bá sọ pé ọ̀hún gbà ẹ̀fọ́ náà. Bàbá ẹ má bínú o, mo sọ tọ̀wọ̀tọ̀wọ̀, mo sọ tológun pé bẹ́ẹ̀ ṣe ní kò ní í dáa fún wa yẹn bẹ́ẹ̀ náà ni kò wà ní í dáa fẹ́yìn náà. Ẹ̀yin náà ti sọ ẹ ti sọ̀rọ̀ tó dáa nínú fọ́nrán yẹn ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tẹ wá sọ láàrin méjì yìí òun lẹ fi fọ́. Ẹni pé Ọlọ́run kò ní gba àdúrà wọn kan, Ọlọ́run ò ní gba àwẹ̀ wọn kan, ẹ̀yin lọ́lọ́run ò ní gbàdúrà ẹ̀, ẹ̀yin lọ́lọ́run ò ní gbàwẹ̀ ẹ̀ torí pé àwa kìrìsìtẹ́nì àti àwa mùsùlùmí àwa ń gbàdúrà àtẹ̀sọ́fọ́ ló ń pé kọ́lọ́run kó gba àwẹ̀ wa, kọ́lọ́run kó gba àdúrà wa. Kò tẹ̀ sí ẹjọ́ lọ́wọ́ yín. Kasnaty tó gbé yín wá sórí ètò tó kẹ́ máìkì mọ́ yín láyà tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní sọ ohun tí ò tọ́ lórí ayélujára òun ni mo rí bá wí. Kasnaty onífìlà pọ́pù onídàṣíkí wọn kò máa kẹ́ máìkì mọ́ òun èèyàn láyà ṣé kò yẹ kó máa wọ ẹni tó fẹ́ kẹ́ máìkì mọ́ láyà. Mo wá fi àkókò ìbéèrè lọ́wọ́ bàbá yìí pé ṣé kì í ṣe pé àwọn tó kọlà sí ẹ̀kẹ́ bàbá yìí wọ́n ti tẹ ọwọ́ abẹ mọ́ wọn lára jù, abẹ́ yẹn ti wá débi tí ò yẹ kó dé, òun ló jẹ́ kí bàbá yìí kó máa sọ ọdún kan tó sọ yìí. Torí pé báwo lẹ ṣe máa wo ṣùṣùṣùn tẹ́ ẹ máa sọ pé kò ní dá fọwọ́ tó sọ pé kọ́ gbàwẹ̀, Ọlọ́run ò ní gbàdúrà wọn kan, Ọlọ́run ò ní gbàwẹ̀ wọn kan. Kí ni tèyí tẹ́yìn ò bá tiẹ̀ mọ Ọlọ́run ṣe wábì kan jókòó sí. Mo sọ́nu fọ́nrán kan tí mo ṣe kọjá pé ohun tó ní kálukú bá nígbàgbọ́ nínú ẹ̀ òun ló máa ṣe. Ohun tẹ́ ẹ nígbàgbọ́ nínú ẹ̀ òun lẹ̀ ń ṣe. Ẹ tún wá sọ́nu fọ́nrán yẹn ẹ sọ yí pé ògiri lásán ni wọ́n ń sọ̀kò mọ́ ní Mẹ́kà. Wọ́n ò sọ̀kò àṣìtánì kankan kí ni tọ̀dọ̀ yín gangan. Tó bá jẹ́ pé ẹni tó sọrú ọ̀rọ̀ yìí Kìrìsìtẹ́nì ló sọrú ọ̀rọ̀ yìí ogun máa dìde, wàhálà máa ṣẹlẹ̀. Tó bá jẹ́ pé àbọ̀rìṣà ló sọrú ọ̀rọ̀ yìí fìtínà máa ṣẹlẹ̀ láàrin àwọn àáfàá àtọ̀wọn oníṣẹ̀ṣe. Ṣùgbọ́n ẹ̀yin ẹ̀sẹ̀ pẹ̀ ti lọ Mẹ́kà bí ẹ̀mẹ́fà bí ẹ̀méje tó tó kéèyàn máa sọrú ọ̀rọ̀ yìí. Mo wá padà sọ́dọ̀ Kasnaty tẹ́ mọ̀ wípé àwọn sì ní kéèsì iwájú mi o. Ṣé ẹ rí pé nígbà tí mo pariwo lé Kasnaty wípé fìlà pọ́pù tó ń dé káàkiri yẹn ọ̀gá ló ń dé mọ́nú ẹ̀ ló fi wá chẹ́ǹjì ẹ̀. Òun mo sọ pé ẹ jẹ́ ká máa kíyèsí ọ̀rọ̀. Ní ìsinyìí Kasnaty tún lọ kẹ́ máìkì mọ́ bàbá yìí láyà ló ń ṣépè fáwọn tá à ń gbàwẹ̀ lọ́lọ́lọ́hun ò ní gbàwẹ̀ wa, Ọlọ́hun ò ní gbàdúrà wa. Ṣó dáa ṣírù statement yìí ṣó dáa lẹ́nu àgbàlagbà. Òun mo ṣe sọ wípé àwọn tí wọ́n kọlà fún bàbá yìí ṣé kìí ṣe pé wọ́n tún mọ́ wọ abẹ débi tí ò yẹ kọ́ mọ́ wọ abẹ dé lára wọn. Torí pé ó yẹ kéèyàn tẹ́ ẹ máa wò pé kẹ́límọ̀ tí mo fẹ́ sọ yìí ṣó bójú mu, ṣé tí lè gbọ́ dáadáa, tẹ́tí bá bá gbọ́ dáadáa ṣó máa nítumọ̀ nínú ọpọlọ. Bàbá ṣó máa nítumọ̀ nínú ọpọlọ. Kasnaty ló dẹ̀ ń dá wàhálà alẹ́. Bó ṣe ń dá wàhálà alẹ́ láàrin aráàlú bẹ́ẹ̀ náà ló ń dá wàhálà alẹ́ láàrin àwọn olórin gbàásgbòós lọ́tún lọ́sì ẹ̀ṣẹ̀ lọ́tún ẹ̀ṣẹ̀ lọ́sì. Kí ló dé Kasnaty kí ló dé? Ẹ̀yin lẹ tún lọ gbé èèyàn wálé tó wá ń ṣépè fáwọn tá à ń gbààwẹ̀. Ẹ̀yin lẹ lọ gbé èèyàn wálé sí ló ń ṣépè fẹ́ni tó ń gbàdúrà. Ẹ̀yin lẹ gbé èèyàn wálé sí ló ń sọ nǹkan tí ó tọ́ lórí ayélujára. Ẹ̀yin èèyàn wá ṣé nǹkan tí bàbá yìí sọ ṣé káwá sọ pé bàbá yìí ló ti dàgbà jù ni àbí àgbà ló dá wọn, tàbí ká tún wá gbé báyìí pé ṣé bàbá yìí ń ṣarán ni àbí arán ló ń ṣe bàbá yìí
bẹ́ẹ̀ kẹ́ ni bàbá yìí ò tí ì dàgbà jù ká máa ti sọ yìí pé bóyá nǹkan tí bàbá yìí ń sọ kò mọ̀ tàbí ká máa sọ yìí pé bàbá yìí ń ṣàrán ọ̀rọ̀ ni. Kasnaty ẹ̀yin lẹ̀ ń dá wàhálà alẹ́ láàrin ìgboro ẹ máa mojú ẹni tẹ́ máa kẹ́ máìkì mọ́ láyà tẹ́ máa bi léèrè ọ̀rọ̀ ẹ jẹ́ kí bàbá yìí ṣe kó tú ọ̀rọ̀ ìsọ kó yí ọ̀rọ̀ padà tàbí fún ara yín náà kẹ́ yí ọ̀rọ̀ padà torí pé àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ó kù díẹ̀ káàtó bí wọ́n ṣe sọ̀rọ̀ dáadáa tó nínú interview yẹn àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ń bẹ̀ ó wà òkè gan ṣùgbọ́n ọ̀rọ̀ kan ṣo tó sọ yìí wọ́n fi bà gbogbo ẹ̀ lójú jẹ́ ẹ̀yin ẹ̀yẹ wa ẹ lè lọ sórí péjì Kasnaty ní YouTube kẹ́ ẹ lọ wo fídíò bàbá yẹn lásọ̀kèdélẹ̀ ẹ má pa àwọn ọ̀rọ̀ gidi wọ́n sọ ń bẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ láàrin méjì wọ́n fi fọ́ gbogbo ẹ̀ lójú ẹ wá sọ̀rọ̀ gidi ilẹ̀ bóyá bí 45 minutes or 47 minutes ẹ wá fọ̀rọ̀ tí ó ju bóyá bí 2 minutes ẹ fi bà gbogbo ẹ̀ jẹ́ Kasnaty kéèsì yìí ò tí kú òun wájú mi o torí pé ẹ̀yin lẹ̀ ń dá gbàgbó sílẹ̀ o gbàgbó sílẹ̀ wá dálẹ̀ yìí bẹ́ẹ̀ ṣe wá dálẹ̀ Ọlọ́run jẹ́ kágbára yín kó kà ẹ̀yin ẹ̀yẹ wa káàkiri gbogbo àgbáláyé bẹ́ẹ̀ ṣe bá wa wò fọ́rọ̀ yìí ẹ má bá a pín ẹ jẹ́ kó délé kó dóko ojú tẹ fún wa kò kí ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ire o.